Tàbá lọ sínú Suratu Al-Anbiya, Quran 21, Ayah 5 to 6. Ọlọ́run ní bal qalu adghathu ahlamin. Wọ́n máa fẹnu ṣátá al-Qur'an wípé àlá lásán tá Nábì ńlá aláàgọ̀. Ẹ wọ́n ṣe ròyìn tá Nábì ńlá al-Qur'an. Ó ní àwọn kan ní bal iftara, ẹ má dá lóhùn irọ́ nípa ohun ni. Bal huwa sha'ir, àwọn kan ní akúnrin ni. Faliyati bi ayatin, kó fún wa lámì, kó fún wa ní mérékù, kó ṣe mérékù tó bá yẹpa òjíṣẹ́ Ọlọ́run ni. Kama ursila al-awwalun, gẹ́gẹ́ báwọn tí wọ́n ṣáájú ẹ̀ náà bọ́n ṣe ṣiṣẹ́ ìyanu. Wá gbọ́n tó lọ́n sọ. Ọlọ́run ní ma amanati qablahum min qaryatin ahlaknaha. Ọlọ́run láwọn tó ṣáájú wọn tá fún níṣẹ́ ìyanu tí wọ́n pàpà gbà fún wa. Ahlaknaha, àwọn Ọlọ́run mọ̀ pa wọ́n rẹ́ ni. Afahum yu'minun, ṣáwọn eléyìí ṣe wọ́n gbà? Torí pọ́lọ̀ mọ̀ pé wọ́n ní gbà ló ṣe lóhun ò ní fún Nábì níṣẹ́ ìyanu rárá. Wá wo áyà tó wá tẹ̀lé nínú Suratu, kẹwàá wo ń táwọn àfáà tú ń bẹ̀. Kódà mo wo ìtumọ̀ Kùránì Abu Rahim, mi ò ní lọ́wọ́ o. Mo pe Labaika di Christ pé mo tiẹ̀ fẹ́ mọ̀ tí Abu Rahim tú ń bẹ̀ yẹn, bóyá lálàáfíà kò lálàáfíà. Ẹ wá máa gbọ́. Ọlọ́run ní wa idh qulna laka, Suratul Isra Ayah 60. Nígbà táwọn Ànábì sọ, táwọn Ọlọ́run sọ fún ẹ dákun ẹ má bínú. Ẹ jẹ́ kí n sọ bí Abu Rahim báwọn ṣe tú ti wọn. Naam. Ẹ wá wo tí wọ́n tú kí n tó tú àyà ẹ̀. Mo kàn wó pé naam. Àyà 60 nínú Suratul Isra. Abu Rahim tí wọ́n tú. Torí pé máa ń wò ń gbà mí, Abu Rahim máa ń sọ pé aburú àwọn onísúfí, aburú àwọn Tìjàníyà. Wallahi, aburú t'Abu Rahim lórí ìtumọ̀ Qur'an, wallahi ó burú ju tàwọn Súfí, Tìjàníyà àti Kọ̀dìríyà t'Abu Rahim ń sọ lọ. Àwọn àfáà dẹ̀ dákẹ́. Àwọn Professor Aláró wà ńbẹ̀. Àwọn Sheikh Imran Eleha wà ńbẹ̀. Àwọn Dr. Fodilu Iwo wà ńbẹ̀. Àwọn Professor Kakuri wà ńbẹ̀. Àwọn Dr. Ashraf, àwọn náà wà ńbẹ̀. Gbogbo wọn dẹ̀ dákẹ́. Wọ́n sọ nǹkankan lórí ẹ̀. Àìmọye àwọn Professor Àgbáyé Gidó wà ńbẹ̀ tí wọ́n jẹ́ àwọn àfáà Sunnah, wọ́n dẹ̀ dákẹ́. Ẹ wá gbọ́n t'Abu Rahim tú. Abu Rahim ní rántí nígbà tí a ti sọ fún ọ pé dájúdájú Olúwa rẹ̀ yí àwọn ènìyàn ká. Olúwa rẹ̀ yí àwọn ènìyàn ká pẹ̀lú agbára rẹ̀. Àti pé
àwa kò ṣe ìran wíwò tí a fi hàn ọ́. Ẹ dákun, kí là ń pè ní ìran wíwò? Àlá kì í ṣe ìran wíwò. Ọ̀rọ̀ àlá lọ́lọ́run sọ ń bí o. Àbúrò Àyímọ̀ ní àwa kò ṣe ìran wíwò. Tá a bá ń sọ̀rọ̀ ìran wíwò, ìntàbúrò Àyímọ̀ tún bí, àbúrò Àyímọ̀ ń tú ruhuyatu instead of ruya. Ruya ni rọ tó ní wáò pẹ̀lú amsa lórí, yáò àti alif. Ruhuya àlá. Ruhuyatu ìntà ń wò báyìí, ìyẹn ni ìran. Àlá kì í ṣe, ẹ̀yin tẹ́ bá gbọ́ Yorùbá, ṣe àlá lè jẹ́ ìran wíwò. Ìran wíwò, ìran wo l'Ànábì wò? Ìran wíwò ni kéèyàn máa lọ títí kó rí pé ń wo nǹkan kó bá wọn wò. Kéèyàn wo bọ́ọ̀lù, ìran wíwò ni. Kéèyàn wo tẹlifíṣọ̀n, ìran wíwò ni. Ńgbà táwọn ó tu, wọ́n ní àti pé àwa kò ṣe ìran wíwò tí a fi hàn ọ́. Eléyìí ìtumọ̀ yóò kọ́kọ́ lọ. Ẹ tún wá gbọ́ túmọ̀ ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní àti igi zakum. Ẹ dákun, ẹ bá mi wo àyà yẹn, wọ́n bírákẹ̀tì ẹ̀. Ọlọ́run ò sọ̀rọ̀ igi zakum mẹ́. Àṣìṣe àwọn afọ́ntẹ̀f sírí àná ni. Pé igi zakum Ọlọ́run ò sọ ń bì tí a ṣẹ́bi lé nínú Al-Qur'ani. Ẹ máa gbọ́ o, tí a ṣẹ́bi lé nínú Al-Qur'ani. Kìíní kan bí kò ṣe pé ó jẹ́ àdánwò fún àwọn ènìyàn. À ń dẹ́rù bà wọ́n. Ṣé igi zakum lọ́lọ́run ń dẹ́rù bà? Àmọ́ kò ṣe àlékún kan fún wọn bí kò ṣe ìwà àgbèrè níbẹ̀ yẹn. Tùgùyánù náà ń pè lágbèrè yẹn. Ìkọjá àlà tí ó tóbi. Ṣé igi máa ń kọjá àlà? Ṣé igi máa ń kọjá àlà? Ibẹ̀ mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ làwọn àfóúnsúnnà tú tí ò lálàáfíà. Tó jẹ́ pé èmi wà àwọn àfóúnsúfí wọn ó tú yóò lálàáfíà. Ó sì pọ̀nú ìtumọ̀ táwọn ń súfí tú tí ò lálàáfíà, tó jẹ́ pé àwọn súnnà ni ó tú tí ò lálàáfíà. Ẹ jẹ́ kémi wá sọ̀túnmọ̀ àyà yìí, kí n wá fi Kùránì tú. Kò sí àyà kan tó lọ mú wá nú Kùránì tí ò fúnra ẹ̀ tú nǹkan ẹ̀. Bọ́ nítorí pé a fẹ́ tẹ̀lé hadith ló ṣàkóbá fún Àbúrò Àyímọ̀ ń bì. Pẹ̀lú pé Ahlus Sunnah ni wá, Sàlàfíyà ni wá. Ẹ wá gbọ́ túmọ̀ àyà yìí. Ìntọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ ní wípé Ọlọ́run sọ fún wa ní Al-Qur'an nígbà tó sọ pé kí nìdí táwọn Ọlọ́run fi kọ̀ láti fún Ànábì ní mérékù kó ṣe, bí kì í ṣe pé nítorí pé àwọn tá a fún lánàá wọ́n pè nírọ́. Iná jó Ànábì Ibrahim, àwọn kan ò torí ẹ̀ gbà. Ànábì Musa la odò, àwọn kan torí ẹ̀ padà ṣe káfìrí. Ànábì Musa fún wọn lómi. Ìsá jí òkú, ó bá àwọn kìíní sọ̀rọ̀, ó ṣe mírékù. Torí ẹ̀ làwa náà ṣe wá fẹ́ gbogbo nǹkan l'Ànábì Muhammad ṣe láti fi sọ pé Ànábì Muhammad lọ́lá ju gbogbo wọn lọ. Ibi tá a fẹ́ lò sí nìyẹn, ìyẹn ló ń bí mírékù rọ. Ọlọ́run wá ń sọ fún wa pé wa ma mana'ana. Ó ní kò sí ń ta torí ẹ̀kọ́ àmì. Ọlọ́run wá ń sọ pé wa idh qulna laka. Nígbà táwọn Ọlọ́run wá ń sọ fún rẹ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Nígbà tá ń sọ fún wa Ànábì. Kí la sọ fún Ànábì ìjọ náà? Wípé inna rabbaka, pé Ọlọ́run ọba rẹ̀ àhátọ̀. Pé inna rabbaka ahata bin nas. Wọ́n ní Ọlọ́run yí àwọn ènìyàn ká pẹ̀lú agbára. Tá a bá fẹ́ tú ìtumọ̀ gidi. Inna ahata bi kulli shay'in ilma. Ìntọ́lọ́run bá ń sọ ńbẹ̀ ni pé Ọlọ́run mọ gbogbo àwọn ènìyàn pẹ̀lú ìwà tán léwu. In tí ó ṣe wọ́n lọ́la àti tí wọ́n ṣe. Bọ́pọ̀lọpọ̀ ṣe ń tú ni pé Ọlọ́run rọ kiri ká. Ṣé ó ń ráǹdì àwọn èèyàn ni?
ìntọ́lọ́hun sọ ń bẹ̀ ni pé wàídí kúlná nígbà tá ń sọ fún wa ànẹ́bì pé inna rabbaka pé ọlọ́run ọba rẹ̀ ahata bin nas ó nímọ̀ nípa àwọn èèyàn ó mẹni tí ó gbà ó mẹni tí ò ní gbà. Ọlọ́run mẹni tí ó gbà ó mẹni tí ó gbà. Ó wá ń sọ̀rọ̀ yẹn lọ ó ní wa ma ja'alna ruhuyaka fún wa nẹ́bì lálàá tó lánì allati ma ja'alna ruhuyaka allati araynaka fún wọn nírẹ̀ fún ẹ lálàá tá a fún ọ láyẹn kìí ṣe pé ìran tá a fún wò fún wa nẹ́bì lálàá tó lánì dédé fún ọ lálàá yẹn láti lá èdè Yorùbá nù torí pé ń ta abáyé lójú yẹn lá nǹkan tó là sí wa là ń pè ní àlá lójú oorun dédé fún wa nẹ́bì lálàá tó lánì lá illa fitnatan linnas bí kò ṣe pé kó jẹ́ ìdààmú fún àwọn èèyàn tí wọ́n jólùkọ́tọ̀ Ọlọ́run kìí ṣe gbogbo èèyàn. Táwọn àfábá fẹ́ tú àyà yìí wọ́n á ní nígbà tó lọ sílé Lailatul Isra ni irọ́ ni nígbà tó Ọlọ́run ṣàlàyé àláyé fún wa ó ṣàlàyé fún wa nínú Suratul Fatih bóyá tá a bá lọ sí bí àyà 30 something àbí 20 something. Ọlọ́run sọ pé laqad sadaqallahu rasulahu ru'ya bil haqqi la tadkhulunna al masjid al harami insha Allahu aminin alata fúnlá Ọlọ́run túnú Suratul Fatih pé laqad sadaqallahu Ọlọ́run ti mú ṣe fán nẹ́bì ru'ya alátó látà fi hàn bil haqqi pẹ̀lú òdodo aláyẹn ni pé la tadkhulunna al masjid al harama insha Allah pé ànábì lálàá pé òun máa wọ Kaaba nígbà tó lọ tí wọ́n lé padà. Àwọn àfáà wá twist rẹ̀ wọ́n fẹ́ lọ mọ́ al-Isra kan ṣáà sọ pé ànábì lọ sánmọ̀ tó jẹ́ pé nínú Suratul Isra yẹn náà ànábì Ọlọ́run fúnra ẹ̀ ti deny ọ̀rọ̀ àlọ́sánmọ̀ ń bẹ̀ pé kò sí ní tó jọ bẹ́ẹ̀. Ọlọ́run wá tẹ̀síwájú Ọlọ́run ní wà shajaratal mal'unata fil Qur'an àti fún àwọn ìran kan ẹ máa gbọ́ ìdààmú yìí fún àwọn olùkọ́tọ̀ Ọlọ́run àwọn èèyàn tí wọ́n kọ́tọ̀ Ọlọ́run wà shajaratal mal'unata fil Qur'an àtàwọn ìran kan tá a gégùn fún ní al-Qur'an which is àwọn kan nínú àwọn Nasara tá a gégùn fún nínú Qur'an shajaratal mal'una Ọlọ́run pè wọ́n ní igi torí pé àwọn èèyàn ẹ̀ka igi ni wá Ọlọ́run máa ń lo igi tí ó máa sọ pé shajaratun tayyibatun so kìíní kan ka shajaratin tayyiba kalimatun tayyibatin ka shajaratin tayyibatin kalimatun khabithatin ka shajaratin khabithatin ọ̀rọ̀ tọ́lọ́run sọ ń bí ó lo ọ̀rọ̀ ẹ̀nà ni ó ní yóò sì jẹ́ ìdààmú fáwọn ìran kan tá a gégùn àwọn kan tá a gégùn fún nínú Qur'an àwọn àwọn la gégùn fún àwọn kan nínú Banu Israel ẹ wá máa gbọ́ kó lè mọ̀ pé kì í ṣe igi ìran ni ó ní wà núkọ̀ wífù àtúndẹ́rù bà wọ́n ṣé igi lọ́lọ́run dẹ́rù bà àbúrà yìí mọ́ ní ṣájẹ́rátù zakumi ni kì í sì ìṣẹ́jú àbúrà yìí mọ́ in táwọn àfóńtẹ̀fsí ló ń súnà tú nìyẹn. ní bíbà yìí ọlọ́ni nùkọ̀ wífù hùm kò sọ pé nùkọ̀ wífù ha tó fi mọ̀ pé àwọn èèyàn ló ń sọ ó ní à ń dẹ́rù bà wọ́n fàmọ́ yaziduhum ìdẹ́rùbà àwọn Ọlọ́run kò lé nǹkan kan kún lára wọn ìlà tughyanan kabira kọjá pé wọ́n tún kọjá àlà tó lágbára. Kí ló fà á tí wọ́n fi tú ibi yìí tí wọ́n tú lọ́nà tí wọ́n gbà tú yìí màá ṣàlàyé fún wa tẹ́ẹ̀rí nísìn àmọ́ kí n tó lọ ọbẹ̀ nígbà tọ́lọ́run gan ò fún ànábì Muhammad níṣẹ́ ìyanu láti ṣe
ó ń ba ànábì nínú jẹ́, inú ànábì ò dùn. Wá gbé ìsìtọ́lọ́ fún ànábì Muhammad nínú Suratul An'am Quran 6 verse 35. Ọlọ́run ní wa in kaburati alayka iraduhum. Tó bá rí pé bọ́n ṣe wá ń bẹ tó ń béèrè iṣẹ́ ìyanu yẹn, kaburati alayka, ó ti sú wa ànábì, ó sì ti di wàhálà fún ọ, kò bá ẹ lára mu mọ́. Ọlọ́run ní fa in istata'ta an tabtaghiya nafaqan fil ardi. Tó bá rí pé o ní ìkápá láti wa kòtò nínú ilẹ̀ kó wàá jìn, máa gbọ́ lọ́hùn o. Tó bá rí pé bẹ́ẹ̀ mi Ọlọ́run ọba ò ṣe fún ẹ níṣẹ́ àmì yìí ò tẹ́wọ́ ànábì lọ́rùn, ó wá ń rí pé ìdààmú tó ń fún ẹ yẹn, ìrádùhù yẹn àlẹ́yìká, ó ti di nǹkan míì, kò tẹ́ ẹ lọ́rùn mọ́. Fàyínítà tó àtà ń tàbtà rí ànáfà káńfìlà ábdì. Tó bá lè wa kòtò wàá lọ sínú lẹ́lẹ̀, fátà àti ìmbì háyà fúnra ẹ lọ wáṣẹ́ ìyanu wá fún wọn. Bẹ́ẹ̀mi Ọlọ́run ṣe fẹ́ ṣe tí mo ní mi ò ní fún wọn, tí ò bá tẹ́wọ́ ànábì lọ́rùn, tó wá rí pé wàhálà wọn pọ̀ jù, tí wọ́n bá ní agbára láti lọ wá nǹkan ìyanu wá kòtò, ó lè wá kòtò lọ́nú ilẹ̀ lọ́ọ́ mú wá. Àwòsùlámẹ̀n, tàbí tó bá ní ìkápá láti lọ́ọ́ wá àkàbà kan fi sàmà kó o fi gun sánmọ̀ lọ, fàtà àti ìhìnbí àyà, kó o gun sánmọ̀ lọ, kó lọ gbé ìwé tán ní kó lọ gbé wá lọ́hùn, kó lọ gbé wá fún wọn, kó wá fún wọn níṣẹ́ àmì. Ó ní wàhálà òṣà Allah, wàhálà ló kó ẹ sí o. Tó bá yẹ pé àwọn Ọlọ́run bá fẹ́ ni o, la jama'ahum alal huda, Ọlọ́run ó fi gbogbo wọn mọ̀nà, kò dìgbà tí ń bá fún wọn lámì. Ó wá sọ fún ànábì fala takunanna minal jahilin, ànábì wọ́n náà máa sọ̀rọ̀ ẹ̀dá aláìmọ̀kan. Aláìmọ̀kan mùsùlùmí ni ó máa lọ mírèkù máa nẹ́bì yàtọ̀ sí Al-Qur'an. Tó bá wá dénú Al-Qur'an ni ó wà bá àwọn miracles tó jẹ́ ti Qur'an, mu'jizatul Qur'an. Àmọ́ pa nẹ́bì fọwọ́ ẹ̀ṣẹ̀ kan, ó pàṣẹ fún kinní kan, ó ṣe kinní kan fún kinní kan, ó ní kókè kan ṣìdí, òkè yẹn ṣìdí, ó ní kígi kan ṣìdí, igi yẹn wá lọ forí kọlẹ̀ fún jáàtì àṣìjárún làwú sájídàtún fálásì ni, igi kan lọ forí kọlẹ̀ fánẹ́bí, irọ́ ni. Òkúta kan sálámà sánẹ́bí, irọ́ ni. Ọlọ́run fúnra ẹ̀ ló ń sọ pé tó bá rí pé kábùrọ́ ti àlékà ìrádùn, bọ́n ṣe ń bèèrè iṣẹ́ ìyanu lọ́wọ́ ẹ̀yẹn, ìrádùn tó bá rí pé ó ti ń gẹ́dà fún wa nẹ́bí jù, pé ẹ̀mí ò gbé mọ́, wàyí ní stata'ta, tágbára tí ẹ bá wá gbé antaptagi anafakan tó filardi, tó bá lè wá ilẹ̀ yìí, bóyá wà rí àmì ń bẹ, fatatihim, kó lọ mú wá fún wọn. Àwòsùlámẹ́n fi sàmà, tàbí kó wá àkàbà kan kó fi gun sánmọ̀ lọ. Fatatihim bí àyà, kó fún rẹ̀ lọ wá mírèkù wá fún wọn. Ọlọ́ni wala òṣà Allah, tó bá yẹ pé ó bá wọn Ọlọ́ni la jama'ahum alal huda, yóò fi gbogbo wọn mọ̀nà. Fala takunanna minal jahilin, ṣọ́rẹ́ o. Ọlọ́run sọ pé ṣọ́rẹ́ o, ànábì ṣọ́ra o. La takunanna minal jahilin, má sọ̀rọ̀ ẹ̀dá aláìmọ̀kan o. Ẹ dákun ẹ̀yin náà wò, kí ni túmọ̀ rẹ̀? Ibo làwa mùsùlùmí ti wá rí gbogbo mérékù tá ń kà lélẹ̀ ni? Àlànàbí o, gbogbo tó bá gbọ́ tó bá kà nínú hadith, bánàbí ṣe tó ń jẹ́ṣẹ́ ìyanu, wallahi thumma wallahi, irọ́ ni wọ́n pa síbẹ̀. Torí pé ẹgbọ́n tọ́lọ́run sọ, ìwọ náà lọ check Al-Qur'ani fún rẹ̀, kìí ṣe mi. Tó bá sọ́n sí wá ní ìrònú àwọn orientalist, Al-Qur'ani ni ìrònú àwọn orientalist, ìrònú àwọn Shia, Al-Qur'ani ìrònú àwọn Shia, ìrònú àwọn philosopher, Al-Qur'ani ìrònú àwọn philosopher. Ó ń tú ìsì ẹ̀ ni, ìwọ náà wá tú. Ẹ bọ́ sórí ṣáṣà, ẹ̀yin náà ẹ bọ́ sórí skin, ẹ wá tú. Kọ́ lè mọ̀ pé mo ń tú ìsì ẹ̀ ni. Ẹlòmíà ní in tó bóun ṣe lẹ́kà Al-Mubarak tó, ó máa ń tú ìsì Al-Qur'an, torí pé ìtumọ̀ yẹn ò bá ń tó fẹ́ mú. Kí wá ló fà á? Tábúrà yìí máa fi ṣerú àṣìṣe yìí. Irú ẹ̀ náà pọ̀ o. Torí pé ó ní ìdí ká lọ yẹ àwọn Kùránì táwọn ẹnìkankan tú yìí, kọ́ lọ yẹ̀ wò. Ẹ̀yin tọ́lọ̀ ń bá kẹ́, tẹ́ bá rí Kùránì àbúrò yìí máa ẹ dákun ẹ rà fún mi. Kódà tẹ́ bá rí ti Professor Láró, ẹ rà fún mi, mo fẹ́ ṣiṣẹ́ lórí wọn. Torí pé àbúrò yìí máa ń ṣiṣẹ́ lórí àwọn Tìjàníyà, èmi èé ṣe Tìjàníyà. Wọ́n ń ṣiṣẹ́ lórí ìbàjẹ́ àwọn Kọ̀dìrí, èmi èé ṣe Kọ̀dìríyà.
mùsùlùmí lèmi ìtọ́lọ́n sì fẹ́ kí n jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀ bá ti wá ń ṣe la ilaha illallah ọmọ ìyá mi ni wọ́n, tó bá ti wà lórí òdodo. Kí wá ló kó bá àbúrò yìí mọ́ táwọn náà fi túbẹ̀ yẹn bẹ́ẹ̀? Ìrònú àwọn àfóńtẹ̀fsìr tí wọ́n ń fi làákàyè tú Kùránì, wọ́n lo làákàyè wọ́n fi tú Al-Qur'an ló ń ṣàkóbá. Tẹ́ bá wo súrátù Az-Zariyat, ẹ jẹ́ mú láti bẹ̀. Súrátù Zariyat, ẹ rí pé nínú súrátù Zariyat yìí, tá bá wo aya 14, ó dàbí Quran 51, ẹ jẹ́ àjọ wo aya 14. Irọ́, tafsiri lèyí hùn, tafsiri lèyí tí mo fẹ́ mú wáyé. Ẹ dákun, ẹ jẹ́ kí n mú aya tí wọ́n ti lọ mú kíní wá o. Tẹ́ mọ̀ pé kò jọra wọn. Ọlọ́run ń sọ̀rọ̀ nípa zakum. Zakum yẹn ó jẹ́ igi kan bí igi ẹlẹ́gùn tó já sí pé Ọlọ́run ṣe ní oúnjẹ fáwọn ará inú iná. Oúnjẹ àwọn ọmọ iná ni zakum yẹn. Lọ́lọ́run fi ń sọ pé ṣàjàrátù zakum, igi zakum yẹn o, ta'amul athimi, òun náà ló ń jẹ àwọn ọ̀daràn nínú náà. So igi yẹn làwọn wá lọ fi ronú mú pé Ọlọ́run gégùn fún Al-Qur'an. Ìbéèrè ni pé ẹni kí wọ́n mú ègún tọ́lọ́run tó gé fún igi náà nínú Qur'an, ẹni kan mú ègún ẹ̀ wá. Ó dá ègún wo lọ́lọ́run gé fún àwọn Bani Israel tá a fi mọ̀ páwọn lọ́lọ́run sọ? Àkọ́kọ́ ni pé Ọlọ́run nílò iná Bani Israel. Àwọn Ọlọ́run agégún fún ọmọ Bani Israel ala lisani Dahud, lórí àwọn ànábì Dáhúdà, wa Isa bunu Maryam, àti lórí àwọn Isa ọmọ Maryam. Kí ló fà? Dhalika bima asaw, torí pé wọ́n ń yapa Ọlọ́run. Wa kanu ya'taduna, wọ́n dẹ̀ ń kọjá àlà. Wa kanu la yatana'awna an munkarin fa'alu, wọ́n kì í sì kọ àwọn aburú fúnra wọn. Tán bá rí pé wọ́n ń ṣe, wọ́n ní kọ́. Labisa ma kanu, aburú ni tí wọ́n ń ṣe yìí. Ọlọ́run gégùn sínú Al-Qur'an ní 41 times. Àwọn Bani Israel wọ́n dákó 18. Gbogbo èyí tó kù ni wọ́n tún wá nípa mẹ́. Lọ́lọ́run ṣe pé wọ́n ní ash-shajaratul mal'una, ìran kan, ìran tá a gégùn fún nínú Qur'an. Ó tún wá ní nukhawifuhum, à ń dẹ́rù bà wọ́n. Bá a ṣe ń dẹ́rù bà wọ́n tó, ma yaziduhum, kò lé nǹkan kan kún lára wọn illa tughyana, kọjá pé ìṣe náà ń kọjá àlásí. Wo bọ́lọ́run ṣe fi àwọn mírèkù ṣe ìdẹ́rùbà fún ọba ní Israel tó lọ gbàálẹ̀ lọ́dọ̀ Fìráùn. Wọ́n rí omi di ẹ̀jẹ̀, wọ́n ní kó bá wọn sọ fọ́lọ́run, tó bá ti sọ́ domi tó ti fresh àwọn ó gbà. Ó tún ṣéǹjì ẹ̀, wọ́n tún ní rárá, wọ́n ní kò jọ. Ó yá, wọ́n tún rí dùn, a fi dẹ́rùbà wọn. Nígbò tún yá, a tún rí nǹkan míì, a fi dẹ́rùbà wọn. Tí àmì yẹn fi ń pé bí 9. Àwọn èèyàn tó ń kú látara pé nǹkan oko wọn lọ. Ọlọ́run nínú khawifuhum, à ń dẹ́rùbà wọn. Ma yazidu tughyanuhum, ìdẹ́rùbà tá a wá ń fún wọn yìí kò lé nǹkan kan kún lára wọn. Illa tughyanan kabira, kọjá pé ìṣe náà ìkọjá àlà tó lágbára ni wọ́n ní sí. Ṣe rí ṣàjàrátù zakum yẹn tá a wá sọ pé ta'amul athim, oúnjẹ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ nínú iná. Ṣàjàrátù zakum èé ṣe ṣàjàrátù mal'una, kì í ṣe pọ́lọ̀ ń gégùn fún. Ó ṣe ló ń jẹ àwọn ọmọ náà torí wípé ó ń jẹ́ ìjìyà fún wọn. Tó bá wá fẹ́ wo ìtumọ̀ ẹ̀, dákun, tó bá rí àwọn àyà yìí tá a fi ń sọ ṣàjàrátù zakumi ta'amil athim, ìntọ́lọ́hun sọ mbẹ̀ nìyẹn. Àmọ́ ńgbà táwọn àfáà máa sọ, wọ́n lọ fi ronú mú igi yẹn
wọ́n sọ digi tọ́lọ́run sọ ńbẹ̀ yẹn ẹ wá wòran nígbà tọ́lọ́run wá ń sọ̀rọ̀ nínú náà yẹn kí ló fà á ẹ wá rí pé Ọlọ́run ní tá bá wo suratu Zariyat aya 14:51 yẹn Ọlọ́run wá ń sọ fún wa wípé zuku fitinatakum ṣe rí fìtínà ń bí tẹ́ bá rí táwọn àfáà mi fi ń tú àdánwò ni wọ́n fi ń tú bẹ́ẹ̀ ń tọ́lọ́run bá ń sọ pé ẹ tọ́ ìyà yín wò àwọn ọmọ náà zuku fitinatakum ó yá ẹ tọ́ ìyà yín wò kadhalika kuntum bi tastajilun torí pé ẹ ti ń kánjú béèrè tẹ́lẹ̀ kó tó dé tó bá fẹ́ rí ìtumọ̀ yìí pátápátá wo Suratul Naba Quran 78 aya 31 nígbà tọ́lọ́run bá ń sọ ńbẹ̀ ó ní fasuku falan nazidakum illa adhaba níbo ló ti bẹ̀rẹ̀ ó ní inna jahannama kanat mirsada litagina mahaba labithina fiha aqaba la yadhukuna fiha bardan wala sharaba illa hamiman wa ghassaqa jazaan wifaqa innahum kanu la yarjuna hisaba wa kadzabu bihayatina kidaba wa kulla shay'in a'saynahu kitaba fadhuku falan nazidakum illa adhaba ẹ máa tó yà yín wò a ní fi nǹkan kan kún fún yín kọjá ìyà fìtínà yẹn wọ́n á lọ pè ní àdánwò ṣé àwọn tó wà nínú náà là ń dánwò àyà tó tú fìtínà ẹbẹ yẹn nìyẹn so gbogbo orú eléyìí náà ń bá máa mú àwọn àyà tí wọ́n ń sọ yẹn wá níbi àyà sàkúùmù yẹn náà ni o torí pé Ọlọ́run sọ pé yá ahlal kitabi lastum ala shay'in hatta tuqimu tawrata wal injil wa ma unzila ilaykum min rabbikum wa la yazidanna kathiran minhum níṣàlàyé má rí ọ̀pọ̀ nínú àwọn ahlul kitabi yẹn tó já sí pé ma unzila ilayka min rabbika sórí ìwé tí wọ́n sọ kalẹ̀ fún ẹ lọ́dọ̀ Ọlọ́run báyìí tuguyana wa kufura wọ́n máa kọjá àlà síwé yẹn wọ́n sì ní gbàgbọ́ àmọ́ má jẹ́ kí ṣe sí àwọn kèfèrí má jẹ́ ó bẹ́ẹ̀ nú jẹ́ ìntà ń pè bẹ́ẹ̀ ni transgression ó ká sọ pé in rebellion irú ni wa amal gulamu fakana abawahu mu'minina wa khashina an yurika wa tuguyana wa kufura so shajaratu zakum nínú al-Qur'an kì í ṣe igi tí wọ́n ṣẹ́bi lé o tẹ́ bá wá sọ pé òun ni ẹ dákun ẹ bá wa mú àyà wá tọ́lọ́hun ti sọ bẹ́ẹ̀ àmọ́ wọ́n lọ ń wo àdíìsù tó sì já sí pé Kùránì ló lè sọ àdíìsì tó lálàáfíà àti èyí tí ò lálàáfíà ẹ wá jẹ́ kí n mú àwọn àyà tó ṣàkóbá fáwọn tafsiri wa tẹ́ bá lọ sínú Suratul Waqi'ah 49-54 níbi Ọlọ́run ti ń sọ fún wa ń bẹ̀ wípé ẹ má bínú ẹ jẹ́ n kọ́kọ́ lọ sínú Suratul Waqi'ah aya 49-54 bọ̀ aya tí mo kọ́kọ́ fẹ́ mú wá mo ń wo pé kí n kọ́kọ́ lo aya ilé tá a bá wo al-Qur'an ibi táwọn àfáà ti lọ mú ilé tí ò tiẹ̀ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ al-Qur'an rárá wọ́n mú aya yẹn ń sọ fún wa pé innaha shajaratun ó ní igi kan ní igi tá ń sọ yìí o takhruju fi aslil jahim tó jẹ́ pé inú náà jahannama ni ó ti máa wù jáde ṣé ìyẹn ni shajaratul mal'una tọ́lọ́run sọ ní al-Qur'an ó ní tọ́lí ọ̀há èso tí ó máa wà lórí igi náà ka'anna ru'usu shayatin yóò máa dàbí orí èṣù Ọlọ́run fi wé orí àwọn shayatin ká lè mọ̀ pé igi burúkú tí ò sunwọ̀n ni aya ilé nínú aya tí wọ́n rí tí wọ́n lọ mú dání nìyẹn nínú Suratul Mudaththir ló wà aya 31 nínú Suratul Mudaththir ló wà aya 31 níbi tọ́lọ́ ń sọ pé ma ja'alna iddatahum illa fitnata lilladhina kafaru ìyẹn ni mo fẹ́ lò fìtínà yìí eléyìí yóò ìdààmú
tọ́lọ́hun sọ lọ́hun yẹn nínú Suratul Isra yẹn òun lélẹ́yìí. Àyà tó wá ń sọ yìí nínú Suratu Bani Israel tí wọ́n ní Ashajaratul Mal'una, òun kọ́ làwọn wá ń tú fún wa, wọ́n wá ní Ọlọ́run sọ bẹ́ẹ̀. Tó bá wo Suratul Waqi'a àti mo sọ yẹn, Ọlọ́run wá ń sọ ń bẹ̀ fún wa wípé Qul innal awwalina wal akhirina, àwọn tí wọ́n ṣáájú àtàwọn tí wọ́n kẹ́yìn, lamajmu'una ila miqati yawmin ma'lumin thumma innakum ayyuha ad-dalluna al-mukadhdhibun la'akiluna min shajaratin min zaqqum, wọ́n máa jẹ igi zaqqum ló ń jẹ wọn, famalihuna min al-butun, igi tó yẹ pé èyàn ó máa jẹ inú rẹ̀ ó dẹ̀ máa kún, àmọ́ la yusminu kò ní yó, wà la yughni kò sì ní yé máa ń kó jẹ sí ikùn ẹ̀ á dẹ̀ wú. Fasharibuna alayhi min al-amimi, wọ́n sì máa mú mi tó gbóná sí. So igi yìí ni wọ́n wá lọ parọ́ mọ́, ìyẹn làbúrò ẹnu pé igi zaqqum tí wọ́n gégùn lé nínú Kùránì, dákun áyà tí wọ́n fi gégùn légi inú Kùránì dà. Ọlọ́run ọba sọ fún wa nínú Kùránì ni wípé igi yìí ó ń jẹ àwọn ọmọ ẹnẹ́ni. So kìí ṣe wípé òun ni igi tó lóhun ń sọ ń bẹ̀ yẹn, igi tó bá mi ń sọ ń bẹ̀ yẹn àwọn èèyàn lọ́ba mi ń rì fáa sí. Àwọn wo ni àwọn Bani Israel lọ́lọ́run fi ń sọ fún wa pé fitnata linnas, aláyẹn àmọ̀ọ́mọ̀ fi ṣe tí ó jẹ́ ìdààmú fáwọn olùkọ́tọ̀ Ọlọ́run nínú àwọn èèyàn, wà shajaratal mal'unata fil Qur'an, àti fáwọn tá a gégùn fúnnú Kùránì tó ń jáwọn Yehudi àti Nasara, àwọn Bani Israel. Ọlọ́run nítorí kíni, Ọlọ́run ní nukhawifuhum, àti wá ń dẹ́rù bà wọ́n, bá ṣe ń dẹ́rù bà wọ́n tó tá mami kan wá láti fi dẹ́rù bà wọ́n. Ó rí pé yàtọ̀ tó yàrú bí Musa, ẹ jẹ́ kí n sáré wo àyà yẹn fún wa. Yàtọ̀ tó yàrú, kí wọn náà lè mọ̀ pọ́tọ̀ ní tọ́lọ́hun ń sọ, ọ̀tọ̀ ní táwọn àfáà ń wí. Tó bá lọ sínú Al-Qur'an, ó rí pé tó bá ka Suratul Araf àyà 131 lọ ka àwọn ọ̀rọ̀ yìí mẹ́, ó rí tọ́lọ́hun ń sọ pé à ń dẹ́rù bà wọ́n. Wá gbọ́ tọ́lọ́hun ń sọ, Ọlọ́run ní fa idha ja'atuhumul hasanatu, tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn, qalu lana hadhihi, wọ́n á ní eléyìí tí wá ní. Wa in tusibuhum sayyi'a, táburú bá ṣẹlẹ̀ sí wọn, yatatayyaru bi Musa wa man ma'ahu, wọ́n lọ bá Musa pẹ̀lú àwọn tó wà pẹ̀lú ẹ̀, wọ́n ní ala innama ta'iruhum indallah, wọ́n aláburú tó ṣe àwọn ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá, walakinna aktharahum la ya'lamun, Ọlọ́run ní àmọ́ pọ̀lọpọ̀ wọn mọ̀. Wa qalu ẹ wá gbọ́ o, tí Musa bá ti wá bá wọn ṣe yẹn tọ́lọ́run wò wọ́n sàn, wọ́n á ní ma ta'tina bihi min ayatin, kò sí tó lè mú wá fún wa ní àmì, lítà sàárà nẹ́bì yìí láti fi pa idán bí ha láti fi mú wa, fàmánẹ́nù lákàbí mu'minina, à nígbà ọgbọ́. Ọlọ́run wá ní wá máa gbọ́ o, fa'arsalna alayhimu tufana, àwa rán àwọn àjálù yìí sí wọn, at-tufan wal-jarada wal-kummala wad-dafada wad-dama ayatin mufassalatin fastakbaru wa kanu qawman mujrimin. Ọ̀daràn ni wọ́n, àwọn lọ́lọ́run ń sọ lọ́hun àtàwọn ìran tá a gégùn fún nínú Qur'an, nukhawifuhum tá tó wá ń dẹ́rù bà wọ́n, tí ìdẹ́rù bà wá ò lé nǹkan kan kún lára wọn kọjá pé wọ́n ń ya ọ̀daràn sí. Ọlọ́run wá tún tẹ̀síwájú, Ọlọ́run ní walamma waqa alayhimu ríjísù, nígbà tí ìyà Ọlọ́run ọba tó jẹ́ ríjísù tó dé bá wọn, qalu ya Musa, wọ́n ní ìrẹ́ Musa o, id'u lana rabbaka, bá wa bẹ Ọlọ́run ọba rẹ̀, bima àìdá ìndáka, pẹ̀lú pé àwa náà ń ṣàdéhùn fún ọ, la'in kashafta anna ríjísà, tó bá fi lè yọ ìyà ikú lára wa, lanu'minanna laka, àgbà ọgbọ́, wa nursilanna ma'aka Bani Israel, á tú ọmọ Bani Israel kọ́ máa bá ọ lọ, wá máa gbọ́. Ó ní falamma kashafna anhum ríjísà ila ajalin, nígbà tá a yọ ìyà ikú lára wọn tó tó àsìkò kan, ila ajalin balighu idahum yankuthuna, wọ́n yẹ àdéhùn, a fi ìyà yẹn a fi dẹ́rù bà wọ́n, kò lé nǹkan kan kún kọjá pé wọ́n ń ya ọ̀daràn sí. Ọlọ́run ní falamma kashafna ní wá tún máa gbọ́ o, Ọlọ́run ní fantaqamna minhum,
ìyẹn la padà ṣe wá fìyà jẹ wọ́n fàgìràkìnáhùn fil yammi làwa tẹ̀ wọ́n rì sódò. So àwọn ọ̀rọ̀ yìí pọ̀ tó já sí pé tó bá kà á tó padà sókè ó sì rí ibi tọ́lọ́run ti ń sọ àwọn ọ̀ràn yẹn pé ìyá eléyìí tó bá dé wọn ó sàyè lọ bá Musa, tí Musa bá ti tún mú kúrò lára wọn wọn ó tún sọ pé rárá àwọn ò gbà. So lọ́wọ́ ó wà nínú alukur'ani yẹn náà, àdíìsì ló bá ti wá jẹ́ nítorí pé a kì í fẹ́ ka alukur'ani yẹn mọ́. So ọlọ́run wọn bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé gbogbo àwọn ìjìyà tó mú wá fún wọn tó yẹ pé bó ṣe ń mú kúrò ni wọ́n tún ń padà, bó ṣe ń mú kúrò ni wọ́n ń padà sí díẹ̀, bó ṣe ń mú kúrò torí pé wọ́n ti lérí sí. Ìwọ náà ka Quran, àwọn Nàsárà lọ́lọ́run sọ ń bẹ torí pé Ọlọ́run lá gégùn lé wọn lórí àwọn Banu Israel. Ẹ̀bẹ̀ tá a mọ̀ bẹ̀ wá ni pé ẹ jẹ́ á padà sí di Al-Quran, ẹ jẹ́ á padà sí di Kùránì. Kùránì nìkan ni ìwé tó lálàáfíà. Àwọn ènìyàn yìí táburú kan bá ṣẹlẹ̀ sí wọn nígbà tí ìdó jẹ wọ́n, tó bá ka súra Al-A'raf yẹn gbogbo àwọn nǹkan yìí ni wàá bá ń bẹ̀, ó bá ń bẹ̀ tọ́lọ́run ti ṣàlàyé síbẹ̀ bọ́ nítorí pé wọ́n ti gba Kùránì lọ́wọ́ wa. Kùránì ò sí lọ́wọ́ wa mọ́, àfi kọ́lọ́run ṣíjú àánú wò wá kó ṣe dáadáa fún wa. Tí ìbá ṣe bẹ́ẹ̀, torí pé Ànábì gan sọ pé inna qawmi ittakhadhu hadhal Qur'ana mahjura, àwọn èèyàn mi wọ́n ti yọ Kùránì lódì, orí òdì yẹn láwà pẹ̀lú Al-Qur'an. Ẹ jẹ́ á padà sí di Al-Qur'ani ká má bàa ṣègbé, ká má bàa ṣòfò. Al-Qur'ani ni ó sọ túmọ̀ gbogbo nǹkan. Al-Qur'ani ni ó sọ túmọ̀ gbogbo nǹkan. Àfi k'Ọlọ́run lọ àwa kó ṣàánú fún wa. So ìyẹn túmọ̀ sí pé ìdí tọ́lọ́run ò fi fún Ànábì ní mérekù kọjá pé gbogbo àwọn tá a ti ń fún náà wọ́n ń pè nírọ́. Fífún wọ ẹyin tó lè fi gbà wọ́ gbọ́ náà ní wípé ká fún ọ ní Al-Qur'an. Ọlọ́run dẹ̀ fún Al-Qur'ani. Kùránì yẹn náà làwa náà wá ń kọ́ lẹ̀ lẹ́nu tá a wá ń pa irọ́, táwọn àfáà bá wa pa irọ́ oríṣiríṣi, àparọ́ oríṣiríṣi, àpa irọ́ oríṣiríṣi. Àwọn ọ̀rọ̀ náà pọ̀ láwọn ọ̀rọ̀ tó ní agbára. Mo fẹ́ wo ibi tí ọba mi ti ṣàlàyé, tẹ́ bá lọ wo ibi tó ti ń sọ̀rọ̀ ìdẹ̀ra tó fún ọba ní Israel, wàskúrú ní mọ́tàlá àlékún ẹlọ́dún tí àwọn ìdẹ̀ra ó rí àwọn ọ̀rọ̀ yẹn ń bẹ̀ pé ńgbà tọ́lọ́run ọba tó dá idún bò wọ́n sá lọ bá Musa, ńgbà kádùn kúrò wọ́n ti ní rárá kò jọ, àtúnmú oríṣiríṣi míì wá bọ́lọ̀ ń ṣe mú wá nìyẹn tó mú wá nìyẹn. Sọ Ọlọ́run dákun ṣíjú àánú wò wá. Tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.